ọ̀rọ̀ yìí ó dá lórí Kwam Alhaji Wasiu Ayinde when he said in an interview he granted, he said he is a proud Celestial member. ọ̀rọ̀ yìí ó ṣe àwọn àfáà bákanbàkan, àwọn àfáà wa jáde tán wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Kwam. ẹ jẹ́ ká wo bó ṣe lọ. I'm a bona fide member of Celestial Church, a proud one. Yeah, mo ti kọ́ church pàápàá. Mo lójó mọ́ ni mi. Àjẹmọ́tì ìlú tí ó jìnà sílẹ̀ yìí. Ẹ̀yin ní kọ́kọ́ àti gbogbo àwọn àfáà tí bá délé yìí sí. This is an insult. Bona fide Celestial Church member. I'm a bona fide member of Celestial Church, a proud one. Àjẹmọ́tì ìlú tí ó jìnà sílẹ̀ yìí. Ẹ̀yin ní kọ́kọ́ àti gbogbo àwọn àfáà tí bá délé yìí sí. This is an insult. Èyí ètí mo fi lọ́wọ́ protect mi jọ́nà ìlú ẹ̀rù nígbàdí lọ́wọ́ àṣẹ ìgbà. Bona fide Celestial Church member ló kámọ̀ wà lẹ́nìkan. Èyí táwọn ìyá àwọn àfáà tó súnmọ́ wà sí ìwà mẹ́rin àti mọ̀tàlẹ́jì wọn. Ṣé wọ́n lè dúdú káàmì? Kí ìwé fún yín? Àmọ́ ní ìsìn ọ̀rọ̀ kí ní kí wọ́n jáde àti gbogbo àwọn tó bá súnmọ́. Ọkọ̀ Wasiu Ayinde o ti fi kèfé ní. O ti kú ọ̀nà ẹ̀sìn wa. Èrú wípé èyí ṣe Christmas. Mọ̀jẹ́ ni fún mi ìlú Ọlọ́run fún mi mọ̀ pàápàá an insult to the entire Muslims. Ó rí mi pé ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní bona fide. Gbogbo ti yìnbọn fa bona fide. Very strong member. Àwọn tí ṣe pé bí ẹ̀ bá rí wa nǹkan ṣe. Ọlọ́run ìdúrà o kẹ́gbẹ̀rún wá sí òkú inú Islam tó dùn wa. Ẹni wípé ẹwà. Kí ló ti ní ṣe fún wa tẹ́lẹ̀? Kí ni ṣe ní Islam tẹ́lẹ̀? Ọmọ akọrin tó bú àwọn àfáàjì yìí. Ìfẹ́ pé orúkọ tí wọ́n lé tó lóun jẹ́ ní mùsùlùmí orílẹ̀ èdè tó kù ní mùsùlùmí. Àmọ́kẹ́ fi mọ̀ wá sí come out boldly. Àwọn èèyàn sẹ́ndì kí ní òsì méjì tọ́pọ̀ máa ń wo kí ni tèmi pẹ̀lú ẹni. Bí o ti sọ wípé bona fide member Celestial Church ni kọ́dọ̀ ìwé tó kọ́ sọ́ọ̀sì. Ẹ̀rọ àmọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ti pé kí ni àwọn èèyàn sẹ́ndì rẹ̀ sí ní sí. Tẹ̀mọ̀ tó kí lálá sàlátù. Ó tó bá sàlátù rẹ̀. Ọwá wípé gbogbo bí ẹ̀sìn ló ń wọ́ Ọlọ́run sí. Gbogbo bí ẹ̀sìn iná ló ń wá Ọlọ́run sí. Léyìí tí ń sọ fún wa ni pé fún ma àná ní ó ma káfà ní. Bí ẹni pé ọ̀rọ̀ ọ̀kan ní àmọ́ àwọn èèyàn jẹ́ gbádùn. Ìgbà mo wá gbọ́ kí n kọ́kọ́ fẹ́ gbọ́ ọ̀mọ̀ká. Nígbà tí wọ́n di pé ń lọ bíi mẹ́wàá ẹnìkan tiẹ̀ wá ní mo sẹ́ndì ó wá tún fẹ́ sí mẹ́sẹ́jì mo sẹ́ndì voice note sí mo fẹ́ kẹ́ gbọ́ mo wá gbọ́. Èyí tó wá attract mi lọ́wọ́ ọ̀kan yìí tẹ́lẹ̀ pé nǹkan church ń lọ sí church ọ̀pẹ́ lọ. Ọ wá ní ibo gbogbo bí ẹ̀sìn lòún wá Ọlọ́run sí ilẹ̀ ìlà ìfìlẹ̀ ìlẹ̀ káfíìn. Ìwà mọ̀lẹ́dẹ̀ ò má Allahu ilahan akhara lábúlé hàn náà dìbì. Àwọn àfáà tí wọ́n súnmọ́ àkùkù àwọn tí wọ́n súnmọ́ àwọn tí wọ́n ń pè lélẹ́rẹ́ wọ́n ṣe ìyàwó wọn kú mọ́ wọ́n sì bá dé wọ́n ń pè ní pé olórí tẹ̀sílú lórí ti jọra wọn olórí wa jáde lé tẹ́lẹ̀ àwọn ìdí ìfẹ́ gbìyànjú bàbá wa sọ fún yín pé ìgbà tó ti apologize ó lè pè ní ẹ̀kọ́ ìmọ̀sìn nígbà àwọn yíyún wọ́n mú sí orí nígbà náà tó jọjọ́ pé wọ́n àmọ́ ní sí ọ̀rọ̀ tí mo fi ọ́ jáde àti gbogbo àwọn sábà súnmọ́ wọn kò wá sí ẹ̀rí ìwé tó fi tètè ní ó ti kú ọ̀nà ẹ̀sìn wa èrí wípé èyí ṣe Christmas mọ̀jẹ́ ni pé mo ti ìrírí Ọlọ́run fún mi mọ̀ kàá pé an insult to the entire Muslims ó rí mi pé ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní bona fide gbogbo ti yìnbọn fa bona fide very strong member àwọn tí pé bí wọn ò bá rí wọn kò ṣe nísẹ̀lẹ̀ wọ́n tún wá lọ mọ́sálásí jímọ̀ ìmọ̀ọ́mù tó tún máa wá sàdúrà tó lóye wọ́n tún wá lọ yídì wọ́n tún lóògùn láyè yídì àmọ́ sàdúrà tó dálẹ̀ báwọn àfáà ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ṣe àwọn tó bí ní ganu sí abájọ ẹgbẹ́ bó ti wọ àwọn àfáà lórí kiri iṣẹ́ ó wọ̀ wọ́n nínú àwọn ẹran wọ̀nyí pé ẹ̀ ń dalà wọlé yìí ìtò ń gbọ́nà ṣẹ̀ṣẹ̀ ń yé ènìyàn nípa èmi sára yín ara yín ló kú ilé ìyá àwọn tó dára yín lọ́yẹ kẹ́ ẹ lọ kí ni wọ́n wá yìí èsì gbọ́nà lọ́sẹ̀ṣẹ̀ wá gbé jáde pé bona fide Celestial Church go àlóyún àjẹmúfí èmi ọ̀jáde sọ wọlé yìí tó wà àtikú làdájọ́ rí kí ni tí ó jìnà sílẹ̀ yìí ẹ̀yìn nìkan àti gbogbo àwọn àfáà tí bá gbé ní yìí sí this is an insult on Islam and the entire Muslim race.
Ọ̀gá. bẹ́ẹ̀ni subhanallah la aiba fi yorùbá siwa anna dinahu kadini nasara la kadini muhammadu yorùbá a sì sọ ìsìn Ọlọ́run a sì sọ di yẹpẹrẹ eléyìí náà bá tó lọ́yà múra mọ́ta àdúgbò nísì yóò tún máa lè kọ́ níjú àràfá àwọn oníṣòwò àmọ́ oníṣòwò kábàrú ẹ kí gbogbo mùsùlùmí ó fi hàn pé èrè sára wa àpò ti dìnẹ́ǹsì wa yìí àwa náà dìnẹ́ǹsì wọn náà ó ní kò sí gbogbo ẹ̀sìn èyí bá àtúrà tìǹbù lòun wá Ọlọ́run sí oníṣòwò nígbà wọn tiẹ̀ nígbà wọn oyè kan tí wọ́n fún ọjà dètò lọ́sọ̀ mọ́jú tẹ́mà tó lè sàlélẹ̀ ọ̀kan kìíní kan àyíká àbúrúkú ẹ̀ padà lórí olórí padà oní kírísítẹ́nì òun náà ti kó olóyìn náà ti kó ẹ̀sìn èyí tó àtàkì wá bẹ̀ ni pé wọ́n láwọn tí wọ́n ń fọ́lù rẹ̀ nínú mùsùlùmí tó fi dá sàlátù lẹ̀ táwọn èèyàn fi pé sínú àsàlátù ìtọ́jú ni wípé kí gbogbo àwọn tí ń jẹ́ mẹ́mbà àsàlátù ní inú káwọn ṣe public announcement àpò ònú àsàlátù rẹ̀ àbálé ọ̀kan ní méjì òun ló ní owó wọn sì wọ́n ga ní síbẹ̀ ní Allahu Akbar àmọ́ ẹgbẹ́ tọ́lọ́run sọ fún àwọn mùsùlùmí innal ladhina kafaru min ahli al-kitabi wal mushriki fi nari jahannam ọlọ́run ẹni ọba ti gba tètè rí àtẹlẹ́bọ ọlọ́run wọn wọ̀ náà mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ bá tù wípé tètè rí ọ̀gbọ̀n náà mùsùlùmí tẹ bá rí tí ń sọ wípé gbogbo wa náà bàbá dọ̀hún lọ́wọ́ ọmọ ìtọ́lọ́run wí àti káwí èyí tó fi náà nẹ́bọ̀ Muhammad àti káwí ìbò ti rí wùláìkà wọ́n ṣáàrùn ìdàríyà ọlọ́run ní àwọn ẹgbẹ́ bá káwọn ìyàjá àwọn èèyàn bídá àwọn alladhina kafaru wọ́n ní mùsùlùmí méjèèjì ló wá papọ̀ ń sẹ́bẹ̀ ó tún wá jáde bonafide ọ̀rọ̀ yẹn lágbá òun wá sí bonafide lásán èyí tó kọ́ church ẹni ọkọ̀ church ní tí ń tó mo ní church tí mi náà lọ ọ̀rọ̀ rẹ̀ dùn áwò kẹ́gbẹ̀rún wá sí òkú onú Islam tó bọ̀ wá ẹni wípé ọwà kí ló ti ní ṣe fún wa tẹ́lẹ̀ kí ní ṣe ní Islam tẹ́lẹ̀ ń bà jẹ́ ni ṣùgbọ́n ìníjọ tóun náà tún níjọ ẹ̀sìn àwọn èyí ni ẹgbẹ́ àpò ẹ̀bá wa jẹ́ pé ìwà ìjọ́jọ́ náà ẹ̀yin tẹ́ ń rí eléyìí pé ó tún jáde àsàlátù lẹ̀ bàbá ńlá sọ̀rọ̀ lẹ́nu òun náà ló ní nǹkan ara rẹ̀ èyí ò bẹ́ẹ̀. ní àdúgbò gbogbo àwọn ìmọ̀ọ́mù ilẹ̀ Yorùbá tí gómìnà wọn àbọ̀bá wọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì à ń béèrè lọ́dọ̀ àwọn ìmọ̀ọ́mù wọ̀nyí tó ṣe pé níjọ́ ọdún àbí gómìnà ní kinní kan ṣe tí wọ́n wà ní gómìnà wa mọ́sálásí ẹwọ èyí tí ìtọ̀sùn oníjó Jackson òun náà tó kọ ara rẹ̀ ọ̀fà àmọ́ tó bá di nítorí pé nǹkan jẹ wọ́n wà gbégbá bíi ìfòyà wà jókòó rẹpẹtẹ wọ́n gbọ́dọ̀ wọ́n máa tẹ̀lé ìlú wọ́n máa ń bọ̀ láwọn ọ̀rẹ́ àwọn náà wọ́n bá ṣe rí mi tí wọ́n gbọ́ mi yóò débẹ̀ ní láwọn ọ̀rẹ́ ní ẹjẹ́ ló béèrè lọ́wọ́ wọn wípé ẹja kò sómi sùúrù rẹ̀ wà láti lè désì fún ààrẹ sì fọ̀sì kọ́ tó máa mọ̀ ní súnmọ̀ káfà yìí ẹ wá wo tóun náà ṣe lọ́dún àwẹ̀ ọkọ̀ báyìí ẹ kọ́kọ́ wo bó ti lọ yídì tó bí sùnmí kan lọ yídì báyìí tó débẹ̀ ti bọ́ aṣọ àwọn tí iná ẹ dúró lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì ìlọ́wọ̀ wà mọ́sálásí tí ó túnbà sí ní kọ́ ni ẹni tí wọ́n rí ṣe wọ́n lọ fìlà ní kó lórí rẹ̀ wọ́n á gbé fìlà kẹ́lẹ́ lórí ìlà wọn wá fún kalẹ̀ kò fẹ́ gbangba wájú kalẹ̀ tí túnbà sí ní ìlú tó bá ṣe kọ́ bá a bẹ̀ kírísítẹ́nì ni wọ́n bá lóun fẹ́ wá mọ́sálásí kọ́ wà ànábì bá àwọn ilẹ̀ yídí ọgbà àwọn kírísítẹ́nì láàyè ní mọ́sálásí àmọ́ kì í ṣe pé ọ̀gbà tí wọ́n bá òkè ẹgbẹ́ sí àfọ́bá ọwọ́ abáwaṣọ nínú kódò kọ́ máa wò wá ẹgbẹ́ sí àfọ́gbọ́nìyà tí èsè mùsùlùmí kódò kọ́ máa wò wá dáadáa kí nìkan wọ́n bá fẹ́ kí wa ó kí wa gẹ́gẹ́ bí olórí àmọ́ kọ́ wọn kọ́ náà wà wà sáà síwájú. nígbà tí wọ́n kú wa aláàjì lógun ìgbẹ́tọ̀ sálẹ̀sì gómìnà sílé dẹ́pútì lọ́wọ́ wa káyọ̀dé àwọn àmọ́ ti dé wọn ní àwọn òkú ìjọba ní láwọn àrètí àwọn délégéètì gómìnà lọ́ba sì ní ìdìmọ̀dé pàṣẹ ní sáfù ní gbàgbà ìjọba àkíyè ni àwọn tó yẹ kọ́ sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ àwọn lè sọ ìwọ́n bá àkíyè ni bá kí nìkan ìgbó mẹ́rin ìyìn tó ní ẹ̀kúfá kò sí ní ìgbélé ṣe fún mi ìwà kankan àmọ́kẹ́yìn ká láti sùn kọ́dà àwọn tó yẹ kọ́ sọ̀rọ̀ tìlẹ́tẹ̀tẹ̀ bísímì àwọn àwọn ọkọ̀ ní bísímì láì ìrìn ìjà kọ́ wọn àbá ọkọ̀ ní bísímì láì bó eléyìí ọba àkíyè
ìtì tó bá nígbà náà lẹ́nu padà mọ́ wa ìbáwà là ń ṣe àwa là ń kọ́ fúrógámù àmọ́ nípa gba fúrógámù ti bẹ̀rù rú fúrógámù ń dàrú kí ló sì gba fúrógámù rú gbígbó dè tí wọ́n ń dúró dè ó dé tán bàbá ní sáfù tó bá yẹ ká ní ayélujára ní ìjókòó lọ́tí àbá ìtọ́ba jẹ́sì no compromise láti dín ní wọ́n nílẹ̀ dín àbẹ̀bẹ̀ compromise. Irú Adélékè bọ́bá wá sí níbi ẹgbẹ́ sí àfikún tó kọ́kọ́ náà lè wá. Wọ́n bá lọ bí mẹ́sìpáàtì àbẹ́lọ ọ̀rí ìgbà àti gbogbo lóhùn tó bá lọ ẹgbẹ́ sí àfikún náà wọ náà. Kí ló dé táwọn aṣọ ìṣòro náà kí aṣọ di kámẹ́wàá lẹ́nìkan èyí táwọn ìyá àwọn àfáà tó súnmọ́ wà sí ìwà bẹ́ẹ̀ bìlẹ̀ àzìm wọ́n tàlẹ́jì wọn. Ṣé wọ́n lè dúdú káàmì? Kí ìwọ́ fún yín? Náà wọ́n tó bẹ́ẹ̀ni. Ọ̀gá. Kò fi ìwọ mọ́sálásí. Allahu Akbar. Sultan. That should be the stand of the Sultan. Pé wọ́n kọ́ mọ́sálásí ní sẹ́yìn sẹ́nẹ́tọ̀ náà lọ́kọ̀. Wọ́n wá fẹ́ kí Ṣèyí Mákindé ọwọ́ ní mọ́sálásí. Wọ́n wá ló ti di sìgí. Sẹ́ríkì Mùsùlùmí ní ìmọ̀lẹ́kọ̀dà. Sultan. Ọlọ́run ní kéde náà kí n súnmọ́ wọn díẹ̀. Kọ́dà ìdí ìwé ìgbàdé. Àjọjẹun báyìí. Àjọjẹun. Ìgbà náà ni Sultan ló ń kọ́. Wọ́n láti kàlá yìí. Àjọjẹun báyìí. Lórí tébù kan náà. Èyí tó wá mú torí bífẹ̀ yìí tí Sultan gbọ́dọ̀ sí náà ọwá sẹ́kù kan wọ́n á sọ sílé lọ́bẹ̀ Sultan ní èyí fún ọdún yìí lábá sọ́dẹ̀ rí. Sultan wá sọ pé òkè bẹ́ẹ̀ bá ló di Mùsùlùmí nìsín bọ́bá òun wà pé kò tí màlúwà náà sí níjọ́ tó bá màlúwà náà sí níjọ́ náà ní kọ́ wọ mọ́sálásí ẹ̀wọ̀ hikima bọ́pá bá ti dáta àwọn Yorùbá yóò wọ mọ́sálásí yóò kírun. Ọba sọgbọ́dọ̀ wí mo ní opportunity tẹ́lẹ̀ rẹ̀ jẹ́ kúrẹ́ nínú rẹ̀ kẹ́yìn ìgbà òkúta tí ìsọ mọ́sálásí òdìbò ti dáhùn nígbà náà àti ilé ìdókè ẹ̀kọ́ mọ́sálásí olùbìnrin yìí bá wá ẹ̀ mọ̀ wá bí and I was happy. Ṣùgbọ́n mi tún ní èyí ṣe tọ́ olùbìnrin yìí bá wá láìbírì ẹ̀ bá wá fẹ́ kírun sí ibi kẹ́kẹ́ máa jáde lọ òun sì lọ́rẹ̀ tọ́pọ̀ ọdún mùsùlùmí òun bá ṣe tán tí ẹ̀ sì bọ́dọ̀ ẹ̀ kírun ẹ̀yẹ fi anísàn ti ẹ̀mú dáa. Ààrẹ gbogbo àwọn alásàlá tó dákun gbogbo ẹ̀yìn tí Ọlọ́run bẹ́ẹ̀ gbọ́n rí wa wù bá ṣe wù ẹ̀ bá wa jẹ́ kékeré yẹ̀ ọ̀dọ́dọ̀ pàápàá jùlọ àwọn àfáà kan tí wọ́n súnmọ́ wá sí i. Ó yẹ kí wọ́n jáde mufti àwọn etí kí wọ́n jáde kọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ó jáde ó ní bonafide celestial church ló gbọ́ àlọ́ ẹ wà kékeré kí lọ́ba mufti pọ̀ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan tó ti ṣáájú mo sì agree pẹ̀lú mufti nígbà tí àwọn èèyàn nígbà tó ẹni kọ́ apologize tó ló wọ́n apologize kí ló dé tí mufti fi dúró tí ò ti kú bẹ́ẹ̀ ó fi wá níbẹ̀ ni ọwọ́ amútàkàwá pé ẹnìkan kò máa wá mọ́sálásí dáadáa ìyá wọn wá kú àwọn jàmáà wá ní rárá àwọn òní kí wọ́n ṣe láà níbọ̀ wá padà lẹ́kọ̀ọ́ náà lè rí ilé ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wàá dúró ẹ̀rí pé ìpínlẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wàá dúró nígbà tí wọn wá kí wọ́n ṣe la àwọn chọ́ọ̀chì kan wá kí wọ́n lọ sọ́dún fámìlì wọn di kírísítẹ́nì torí etí bí tí wọ́n ń protect níjọ́ náà iná ìlú gbàdúrà lọ́wọ́ aṣọ ìgbà bonafide celestial church member ló bọ́lá mufti ọ̀dún lẹ́yìn tẹ́lẹ̀ gbogbo kálukú ti mọ̀ nígbà àwọn arìnrìn tí ní ìṣẹ̀lẹ̀ wípé ìyẹ́jì lilmufti ayakula anabari ìlú nígbà àrí tí ní ìṣẹ̀lẹ̀ pẹ̀tọ́ nítorí church member yọ ìmọ̀tẹ́lẹ̀ ní òun kálukú ọmọ lọ́lọ́ rẹ̀ yọ sàlám Islam ní ká mọ̀ ní ọ̀rẹ́ Christian ẹni pé bọ́bá kàrọ̀ ẹ̀sìn lọ́kùdú ẹwọ́n tí Sultan ṣe ní ẹwọ́n tí Sultan ṣe Sultan kàyínà correct rí ilé ẹjẹ́ tó sọ fún mi lórí gọ́ọ̀nà kan sí ni a lọ ṣe mítìnì ní Edo State ní Benin èmi wá ní Supreme Council for Islamic Affairs èmi ni wọ́n ní kí n direct program journal mass of ceremony tí a sì mọ̀ pé ìyá òṣì ọ̀malẹ̀ mùsùlùmí ni èyí náà fúnra rẹ̀ nípìnlẹ̀ ìpìlẹ̀ ayé rẹ̀ mùsùlùmí ni èyí ni èmi wá fẹ́ impress rẹ̀ pé mo bí Islam ti rí mo beauty of Islam gbogbo Nàìjíríà gbogbo mùsùlùmí Nàìjíríà afẹ́ṣe ní tí Sultan wá direct ní Benin ní káti lọ ṣe that was my first time of going to Benin ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ní brother you are our brother Adam Oshiomhole ní ìwí pé you are part of us
wàhálà ìgbà tó ṣe dáńdì tí wọ́n sọ̀rọ̀ correction ni wọ́n kọ́kọ́ ṣe. So you call him as if he's one of us. Oga. No, he could be invited. He is not one of us. Ìgbè mi náà ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ mi pé kò fi rí beauty of Islam. Ọmọdé Kírísítẹ́nì rẹ̀ náà ni. Ayò ìrántí bí mo ti sọ̀rọ̀ nìmọ̀. Àbáṣe tá a ní dìde lórí náà. No. Ẹ̀rọ kò séjú ìjọ sùn táǹkì sùn táǹkì. Ìbá wọn bá Mùsùlùmí ilẹ̀ Yorùbá. Àti sọ wípé bàbá onígbó dòkó bá bá kírun tán. Àdúrà yẹ̀ wá. Imam chief imam gẹ́gẹ́. Wọ́n ń bẹ níwájú wa nígbà Yorùbá yìí. Àmà fẹ́ràn ara wa ọ̀rẹ́ ni. Imam Masud Akadé wọlé. Wọ́n bí ìtúwí ìjọba jẹ́ ọ̀rẹ́ ni òfin àkàtà títí ẹ̀sìn nígbà òfin rẹ̀ ẹ̀yẹ ká lè sọ fún wọn pé ẹ̀mẹ́jẹ̀ á bá ọ̀rẹ́ débi ẹ̀sìn lákùn bí inú kan wà níyẹ̀dì. Wọ́n fẹ́ ṣèyàwó ni ọ̀rẹ́ àrínú àwọn tiwa náà ní débi òye wọn wọ́n wà lọ sọ́ọ̀sì wọ́n sí fìlà àwọn tiwa náà ká bá wọn sọ̀rọ̀ mùsùlùmí tó bá lọ sọ́ọ̀sì wọ́n sí fìlà ó ti dára wọn ni wọ́n bá ń ṣèyàwó ẹ̀yẹ gbèsè àsìta wọ́n ń sòkú ẹ̀yẹ́ gbèsè àsìta àmọ́kọ̀ wá lọ ṣọ́ọ̀ṣì kí wọ́n náà bá wọn sí fìlà bí wọ́n bá kú sínú ṣọ́ọ̀ṣì nítorí kúlè dé àtẹ́nìkàì wọ́n ṣe ẹnìkan náà lórí social media ìyàwó rẹ̀ ní ṣe bá dé bàdá kan náà ìgbàgbọ́ lọ́wọ́ aṣọ kan náà ní 60 years bá dé ìyàwó rẹ̀ wọ́n sọ̀rọ̀ sí àwọn sọ̀rọ̀ sí fẹ́rẹ́ ìyàwó kan ìgbàdá wọn lọ ilẹ̀ àti àmà yìí. ó tún wá tó pé ókè ó tún kúrò àyè òkè ìyàwó lẹ́yìn padà báyìí náà ló sì lọ́ọ̀lẹ̀ mùsùlùmí lè kú sí ṣọ́ọ̀ṣì ẹ̀yìn bẹ́ẹ̀ sí fìlà ìsínétọ̀ ìgbé wa fẹ́ sikiri kan tó ti wá ìdáìtì kọ́dà àdúgbò àwọn gómìnà wa tí wọ́n ti lọ láti ọkọ̀ bùnmọ́ láṣìírí tí wọ́n sí fìlà ní ṣọ́ọ̀ṣì gbogbo ọ̀nà lẹ́nu ọ̀sán mọ́. Ọ̀gá. táwọn afáwa ń túra àbí. ẹ dákun ìtọ́lọ́run wí there is no ọ̀nà méjì náà lọ́lọ́run á pèsè ìlú àlùkìyámà kò sí middle course kò sí middle course inna alladhina kafaru min ahli alkitabi wal mushrikin ila jahannama ọlọ́run ní kékeré àtàwọn abọ́dúbọ̀ pẹ̀ ibi wọn kó mọ́sù ìran kìámà ìta jahannama la shakka fihi ibi tí kékeré àtàwọn abọ́dúbọ̀ pẹ̀ lọ ìmúná ni ọwọ́ inna alladhina amanu wa amilu salihat ulaika hum khayrul bariyya jazaohum inda rabbihim jannatun adnin tajri min tahtiha al-anhar khalidina fiha abadan radiyallahu anhum wa radu anhu dhalika liman khashiya rabbah ọlọ́run bá ṣàfihàn sínú wọn àwọn tá a tọrọ àdúrà fún níbẹ̀rẹ̀ ẹ̀yìn nígbà tá a dúpẹ́ fọlọ́ ọlọ́run ẹ̀ dúpẹ́ fáwọn òbí asọ̀tàlá àti fáwọn nẹ́bí àtọrọ fáwọn òbí wa àtọrọ fún gbogbo àwọn tí àtàrà wọn sórí ire ọlọ́run gbogbo wa náà jẹ́ àkìlà wa bárúkà lẹ́yìn àdé Muhammad àwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n kú lẹ́sìn wọn ò ní bá wa láyé wọn ò ní bá wa ọlọ́run bẹ́ẹ̀ wọ́n yáyà kúyà ọlọ́run bẹ́ẹ̀ wọ́n yáyà kúyà gbogbo mùsùlùmí tó wá ṣe wípé súnmọ́ àmọ́ súnmọ́ káfàlú ẹlẹ́mìí mọ́ gbogbo bá a ṣe máa ṣe láyé yìí pé a fẹ́ fi píìsì ara wa ìtùnú kírísítẹ́nì ní gómìnà wa ọwọ́ àmọ́sálásí kí lẹ́ẹ̀ sọ fọlọ́run tó bá dúdú àkìyàmà píìsì ìyá òbí dì ní máa fi ẹ̀sìn ọlọ́run sí yẹyẹ ọlọ́run àbíọ́ àfijọ́ kan ṣoṣo rẹ̀ bíọ́. Lórí ọ̀rọ̀ yìí let me give my own 2 cents. ṣé ti rí ọ̀rọ̀ ẹ̀sìn kò ṣẹ̀sìn kò yẹ kó fàjà bẹ́ẹ̀ ni torí èmi máa ń believe pé ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn even the Christians and the Muslims and the traditionalists all of us are worshiping the same God. I don't see a reason why when someone say, okay, he's a proud member of a celestial church, he's a proud member of celestial church, that shouldn't bring this kind of grudges. But tí nǹkan bá ṣẹlẹ̀, if there is no fire, there won't be a smoke. Bẹ́ẹ̀ni, mo kàn believe pé the reason why the Alfas are, creating this kind of issues around that celestial matter is that nígbà tí Wàsíù Àyìndé ṣe òkú ìyá wọn, gbogbo issue tó ṣẹlẹ̀ pé àwọn àfáà wá ganu síbí, àwọn àfáà ò ganu síbí, issue yẹn òun ló fa gbogbo nǹkan tí àwọn àfáà tún jáde tí wọ́n sọ lórí Kwam nígbà tí wọ́n sọ pé he is a proud member of a celestial church. Ọ̀rọ̀ yẹn kò yẹ kó fàjà, but àgbọ́yé ó máa ń mátà ńgbà míì. Tí ẹ bá farabalẹ̀ tẹ́ bá gbọ́ nǹkan tí Kwam sọ nínú interview yẹn, Kwam ò ever sọ wípé àwọn ò kì í ṣe Muslim, wọn ò denounce Muslim, àwọn ò denounce Islam, wọn ò sọ pé àwọn kì í ṣe Muslim. Nǹkan tí wọ́n kàn sọ ni wípé he is a proud member of celestial church. Èmi ò rò pé my own personal opinion,
mi rò pé èèyàn túmọ̀ sí wípé okay nítorí pé ó ti sọ pé is a proud member of Celestial Church òun tún wá kọ́ church ìyẹn ò mí pé wọ́n sọ wípé àwọn ti kúrò nínú Islam. As a matter of fact my own opinion tí èèyàn bá tiẹ̀ kúrò nínú Islam ó kúrò nínú Islam fún orí ara ẹ̀ ni tí èèyàn bá wá sínú Islam ó wá sínú Islam fún orí ara ẹ̀ ni kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ tí gbogbo wa máa gbà bí ìgbà ọtí. As a matter of fact tí a bá wo if we look at Adewale Ayuba yeah Adewale Ayuba is now a Christian but he was born a Muslim. That did not cause any controversy. It didn't cause any grudges. It didn't cause any wahala. Adewale Ayuba sọ pé àwọn ti di Christian is a practicing Christian now. Meanwhile, he was born a Muslim. Kò yẹ kó fàjà. Everybody should have right to whatever faith to fẹ́ tẹ̀lé. Everybody should have right to whatever God to fẹ́ serve. If I decide today pé okay o, I want to be a traditionalist. Mo fẹ́ máa ṣe ẹ̀sìn àbáláyé. Kò yẹ kó dìjà. If I wake up today and say mo fẹ́ di Christian lẹ́nìí, kò yẹ kó dìjà. If I wake up today to say okay, Islam ni mo fẹ́ máa ṣe, kò yẹ kó dìjà. Because I believe that all of us are serving the same God. Kò yẹ kí ó di wàhálà. Kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó tún máa jẹ́ nǹkan tí a máa fà tá máa gbà bí gbà ọtí. Ìyẹn kọ́ ló wà important. The important thing right now in this country, òun ni èmi feel pé the important thing in this country, people are not talking about it. Especially àwọn àlfà kan jáde tí wọ́n ń sọ̀rọ̀ yìí. Ẹ wo bí nǹkan ṣe rí, everything is expensive. High cost of living everywhere. Ẹ wo bí epo ṣe wọ́n. Oúnjẹ ò ṣe é rà mọ́. Kò sówó níta. People are really suffering. You are here talking about ó sọ pé Celestial lòun, kò sọ pé Celestial lòun. Báwo ló ṣe, how does that bring food on our table? It shouldn't matter. Nǹkan tẹ́mi sọ ni pé that should not even matter at all. Kò yẹ kó matter anything. Ẹ̀sìn ni anybody ló lè sin ẹ̀sìn tó bá wù. We are all at liberty to practice whatever religion you want to practice. As a matter of fact, ẹlòmíì máa ní mẹ́ta lọ́kan lòun. Òun practice Islam, òun ṣe Christianity, òun tún ṣe ẹ̀sìn àbáláyé. Ìyẹn tún wá ń kọ́. We are everybody ní right láti ṣe nǹkan tó bá wù as long as tí kò bá ti pa the other person lára. Èmi ò dẹ̀ rí nǹkan tí Kwam sọ bó ṣe pa anybody lára. You should not, kò yẹ kó dàbí atarodo tán dà síyàn lójú. Kò yẹ kó, no. And that is the truth. Ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sìn òun. Ibi tí fídíò yìí ń padà lọ nìyẹn. It is only God that knows who is truly serving him, who is truly worshiping him. It is only God. Then èmi máa ń rí nǹkan kan wípé God is too powerful for human beings to be fighting for him. You cannot fight for God. God is too. So my God don't pay long ṣá. So when some people will now say I want jà for long, jà for long, jà ìwọ. Do you know how many billions of people that God created, that God is still creating every minute, every second? You, one person, out of billions of people, you will now say you are fighting for God. You are going to jà fúnra ẹ. No, ṣé wọ́n gbọ́ngàn fún o ti jà fúnra ẹ. So when I see people coming up saying àwọn jà ẹ̀sìn, àwọn jà fọ́lọ́run, ó jà fọ́lọ́run, àpò ààrẹ ló ń freaking jà fún man. That is the truth. Òtọ̀rọ̀ lè ro tọ̀rọ̀ báyìí ká má sọ. We have to say it. Tí Kwam bá sọ pé àwọn òṣè ẹ̀sìn kìíní kan mọ́, he has every right to say so, to do so. Nobody should chastise him. Nobody should blame him. Nobody should even come for him. For what? Does it matter anything? He has right to do whatever he wants to do. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni ó yẹ ká tiẹ̀ máa sọ ní sàtàwà yìí. Èmi, I am an advocate of Fuji legacy. Kókó tèmi ni wípé kí orin Fuji má parun. That is what I have been preaching in all my videos. Because people like me, we grew up listening to Fuji music. Fuji music gave us a traditional sense of purpose. Yes, that is what a lot of people don't know. That is why we are fighting
wípé kí Fuji kó má parun. I made a video a few days ago and a lot of people have been saying a lot of things. One of those people was small doctor Jade. Ó ṣe write up. Ó sọ pé òun náà fẹ́ kí Fuji music parun, pé ó yẹ káwọn big Fuji musicians that they should be helping the upcoming Fuji musicians like the Afrobeat people are doing. Then Alhaji Sule Alao Malaika, he came back to counter that okay, small doctor said after Remi Aloko that we have not really seen any other new Fuji artist, blowing up. Then Alhaji Sule Alao Malaika now said, okay, you should pause. That is not entirely true. That there are a lot of Fuji musicians, new ones, springing up all over the world. Okay, good. Everybody has right to their opinions. But even in my own opinion, I support what Small Doctor said as regard that situation. I support him. And that is that is my own truth. That might not be your own truth. Do you get? So, Billy Aisheri niyen, ìlú gangan ni, ó fi síwájú, ó fi sẹ́yìn, ó kọjú sáwọn kan, ó kẹ́yìn sáwọn kan. Bó ṣe rí gangan nìyẹn. So we should not be kókó bẹ̀ ni pé let us do the needful for Fuji music. That is the most paramount thing for me. Then before I round up this video, I want to reiterate on the legacy of Ààrẹ Dr. Sikiru Ayinde Barrister, the legacy he left behind. Let us start celebrating the legacy of Barrister by having a Baribration anniversary every year. Baribration anniversary, Baribration celebration, celebrating the legacy of Fuji music created by Ààrẹ Dr. Sikiru Ayinde Barrister. Jeff Owolewa is my name. I'll see you on the other side. Hala.